Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. Dáre Àlàbá ọmọ Lautech èyí tó faraya níjọ́sí o tó pé pẹ́pẹ́ sí kí iléèwé òun kí wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì òun padà nítorí wípé ogun àìríṣẹ́ ṣe ó dojúkọ òun nítorí pé kò fẹ́ wúlò mọ́ ó pé kí wọ́n kó tóun fi lọ iléèwé kan kó padà fóun kóun lọ wá nǹkan fi ṣe lẹ́yìn òrẹ̀yìn gbogbo àgbáríjọpọ̀ àwọn old student Lautech wọ́n ti dá a lọ́lá báyìí o wọ́n ti fún un ní 500,000 lásìkò yìí wípé kó fi bẹ̀rẹ̀ láti fi wá nǹkan ṣe ṣùgbọ́n lẹ́yìn awuyewuye òun ọ̀rọ̀ nígbà tá a wá Dáre Àlàbá lọ pẹ̀lú àwọn ikọ̀ tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ ikọ̀ BBC ó á fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú ẹ̀ ó sì ṣàlàyé àti òun àti ẹni tó jẹ́ alága fún àwọn old student Lautech wọ́n ní ohun tí wọ́n fẹ́ wí nínú ìbéèrè tí à ń bi wọ́n ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ká gbọ́ ohun tí wọ́n ń sọ fún wa. Dáre Àlàbá lórúkọ mi mo parí ní Ládòkè Akíntọ́lá University of Technology Ògbómọ̀ṣọ́ níbi tí mo wà right now ibẹ̀ ni mo ti parí mo dẹ̀ study agricultural extension and rural development mo parí ní 2015 àkàdẹ̀ kẹ́tó mobilize wa lọ ó di November 24 2016 na mobilize wa lọ mi ò ní problem o kọ́mọ ìrọ̀lẹ́ lómi rò pé báyìí èèyàn ní problem ni mi ò ní problem àtọ́ ọlọ́run ọ̀jà àwọn ọ̀gá gan mọ̀ ipò ọlọ́run jogún kẹ́ni fún mi kọ́ ọmọ ọlọ́pọlọ tí mo lò ọlọ́run lónìí. ìgbà mo parí Kwara State ní wọ́n post mi sí ní Èdù local government yí pàtà ìgbà tí mo parí NYSC mo meet woman kan ó dẹ̀ mú mi mọ bàbá kan wọ́n ń pe bàbá yẹn ní pastor àwọn náà ń dáko so wọ́n dẹ̀ fún mi nílẹ̀ pé kí wọ́n máa dáko bọ̀ bá ṣe dáko tá a ṣe everything àti bàbá yẹn kò sẹ́nibọ̀dì tó rí nǹkan kan mú kúrò lórí oko even àwọn màálù gan tí wọ́n tó jẹ tẹ̀gbẹ́ etílé tí bàbá yẹn nígbà tó ti sú wọn tí bàbá yẹn dá nígbà wọn mú màálù lọ sí police station wọ́n dá màálù lẹ̀ bàbá ló sun station mọ̀júmọ́ èmi náà dẹ̀ ní lọ́kàn pé kọ́lọ́ ń bless mi kémi náà lè lọ ran bàbá yẹn lọ́wọ́ torí that's my number one ambition in life and I do tell my wife that kọ́lọ́ ó bless mi èmi fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ kémi náà máa gbéyàn dìde ni. Mo parí NYSC ní 2017 even gan mo meet ọ̀gá mi kan ọ̀gá dáadáa kọ́lọ́ máa súre fún dáàsẹ̀ engineer Kọ́lá Ọlálérè ọ̀gá yẹn mú mi ṣiṣẹ́ ibẹ̀ ni mo ti rí owó tí mo fi lọ ra ilẹ̀ nígbà tó di pé kò sí nǹkan kan mọ́ tí ọ̀sẹ̀ anything tí gbogbo ẹ̀ dàrú mo talẹ̀ mo fi ń ta màmá gbígbẹ ni mo ń ta màmá gbígbẹ tí mo ń ta gan yìí rojú owó débi pé màá rèrè ibi tí wọ́n post mi sí ní ọ̀fà fún PPA ibẹ̀ mo ti ń ta pọ̀nmọ́ ibẹ̀ náà mo ti meet engineer Kọ́lá tá a bá ra pọ̀nmọ́ lónìí nẹ́sìn nígbà tí pọ̀nmọ́ bàtán tábà tún padà débẹ̀ wọ́n sọ fún apá owó tó ti gbórí owó tó ti ga èèyàn náà sì jẹun gbéyàn tiẹ̀ tó ń sanwó náà mo tóbi jù báyìí lọ tẹ́lẹ̀ náà kì í ṣe pé bí mo ṣe rí leléyìí mo tóbi jù báyìí lọ Ọlọ́run má jẹ́ kí èèyàn rí imbecile poverty ni ẹ mọ̀ pé imbecile poverty ó yàtọ̀ sí normal poverty so irú àwọn tó bá rò wẹ́ lómi bùkọ́ mọ̀ ń gbọ́ káàkiri tán sọ pé lómi sọ pé bọ́yá wàdà mò ń ṣe báwọn ládùúgbò mi ó ṣe máa ṣàwàdà gbé agbárí mi padé ẹ ti understand mi bọ ẹni tí ó bá níyàwó ńlé kò lè mọ rírì bí èèyàn ṣe máa fi ìgàn tẹ́bí bá ń pààyàn ebi dẹ̀ pa wájú ra wa lọ mo gbìyànjú at least gbogbo ìgbà tí wọ́n sọ pé empower jáde àtàwọn òkè kásá register àròmi àrẹ́jẹ́ even school tí mo ti serve wọ́n tó padà wá pè mí ipe àwọn ọmọ àwọn pé kí n jọ kí n tó wá bá wọn kọ́ agric mo ṣe ń bíbà mo kọ́ mọ́ physics mo kọ́ mọ́ chemistry níbi tí mo serve mo kọ́ mọ́ mathematics ládùúgbò èmi máa ń kọ́ mọ́ mi ìbéèrè owó torí mi tẹ́mi tọ́lọ́ máa sọ fún mi ni pé mi ò mọ ibi táwọn ọmọ yẹn ní òde in life even ibi tí mo ti ń teach gan mo dìídì sọ fún wọn ni pé ọ̀gá ṣe rí about me ṣe understand mi ẹ ṣáà jẹ́ káwọn ọmọ ìkọ́kọ́ ṣàṣeyọrí ná nínú gbogbo ìgbìyànjú yìí òun náà la máa rí nígbà tágbà sáti dé orí lọ́tà ti páyì sáà máa wò pé ká máa bá lọ báyìí ni nígbà téèyàn bá ń bá lọ báyìí tí ọlọ́mọdé yẹn lọ kú gífà téèyàn náà ní fi nǹkan ayé ni so ibẹ̀ pé ká gbéyàwó ọlọ́run dẹ̀ ṣe àgbéyàwó ọlọ́run sì bless mi pẹ̀lú àwọn ọmọ tó dáa méjì fún àwọn ọmọ gan àti kékeré gan mo ti ń observe talent wọn tọrọ ọmọ mi last born kọ́mọ rìlù ní bí bàbá rẹ̀ ní bí èmi bàbá rẹ̀ ní bí ó ṣe máa mẹ̀ ní tí ọmọ ìjókè tí ẹ fẹ́ gbọ́lù nítorí ẹ̀gán mi ò tiẹ̀ kí n fẹ́ play anything bí orin ní etí rẹ̀ kó tó di kọ́ lọ́n sọ fún mi pé kí n filẹ̀ pé ẹ̀bùn tó ń fún ni pé ṣe bẹ́ẹ̀ mi náà ń lo tèmi náà bẹ́ẹ̀ náà dẹ̀ ní first ball mi kò sórin tó náà lè kọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa gold because mọ́mí wọn náà no ọlọ́run fòrin ran wá ni látọ̀run
wọ́n ní pé ṣe iṣẹ́ òní ìyàwó ń ṣe bó ní iṣẹ́ ṣe fẹ́ gbé pẹ́ẹ́lí lórílẹ̀‐èdè tá a wà yìí ó náà kàwé náà ó ń ṣiṣẹ́ gba 10,000 naira kí ni 10,000 naira kánú gbèsè ayé kọ́lọ́mọ́ máa ń fa alẹ́ tí ó mọ̀ á lọ́wọ́ ni. nígbà tí mo tún bẹ̀rẹ̀ sí ní lo talent mi and I speak with my dad wípé nígbà tó ti di pé àwọn èèyàn ti ń gba tèmi here and there everything ti ń boom pé àwọn èèyàn ti ń gba tèmi kí bàbá tiẹ̀ bá mi wówó kí n tiẹ̀ fi ṣe production ṣe understand pé kán bá mi wówó kí n fi ṣe production látàgbà tí mo ti ta pọ̀nmọ́ sẹ́yìn ni o pé kán bá mi wówó kí n fi ṣe production bàbá sọ fún mi pé àwọn ò lè bá mi wá kọ́bọ̀ mọ́ gbèsè táwọn jẹ́lẹ̀ gan kì í tán bàbá mi náà kàwé ọ̀dẹ̀ mọ̀wé gidi department of geography department ni wọ́n ti parí ní University of Ìlọrin so bàbá dẹ̀ sọ fún mi pé ṣé mo mọ̀ pé àwọn jẹ gbèsè rán mi léèwé ni ṣé mo fẹ́ fi gbèsè sìnkú àwọn ni pé àwọn ò lè bá mi yáwó àwọn ẹ̀gbọ́n tí mo dẹ̀ ní náà ẹ̀yin náà mọ iṣẹ́ ìjọba àwọn kọ̀ọ̀kan tó ń ṣiṣẹ́ ìjọba náà wọn kóṣù tó parí gan-an Coca-Cola ní gbogbo wọn máa ń pariwo kí torí gbèsè gan ti kọjá sálárì ìmíì gan sọ pé tí sálárì báyìí wọlé báyìí ó máa ń ní fúnpa ni àbí gbàgbé kí sálárì ọmọ fẹ̀ kan wọlé gan bọ̀ tí ọba tó ń wọlé náà problem tó náà tó jẹ lówó wọn sá máa lé kiri ọlọ́mọ sì jẹ́ kéèyàn ṣẹ̀sìn inú ayé so gbogbo orú àwọn àyàn yìí ti lé kó kàtà mi bò wọn ọlọ́run dẹ̀ ṣe mo jìnnà sí wọn bí mo pè kó wọn ò ní Coca-Cola bí mo pe Àbújá wọn ò ní Coca-Cola èyí túmọ̀ Coca-Cola tí mo sọ ni pé kò ká kò tán là kọ́lọ́ mú kúrò ní ọ̀rọ̀ mi bàbá yẹn ní tòun á pèpè kan bá ń sẹ́ndì wọn àwọn tó wá fún mi 2,000 bàbá 90 years old ẹ sọ fún mi 90 years old àwọn tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ orí wọn lónìí Nàìjíríà ń bo ní ẹ wà láì ṣe pé bàbá mi ò kàwé so gbogbo wọn gbà wọn dẹ̀ ń sọ bá tó ń gbọ́dẹ̀ tó stage kan pé ìwọ Ọlọ́run pẹ̀lú nǹkan tí bàbá sọ fún mi pé sẹ́ńtò lọ yáwó sìnkú àwọn ẹnìkan níyẹn bá fún máìndì mi gan mo dẹ̀ pé ọ bẹ́tà tí n bá sọ pé mo lọ para mi báyìí ìjọba ó jèrè mi wọ́n kà mí mascos tí báyìí sọ pé mo lọ join bandit mo lọ mo ń kidnap even tí wọ́n bá borí lọ́wọ́ mi gbogbo àwọn ọ̀rẹ́ tí mo tún ń pè pé kí wọ́n lè help tí wọ́n sọ fún mi èmi ti ẹ̀sà mi blocking ọ̀pọ̀lọpọ̀ ní pè mí ní ìsìn pé ẹ̀ ló àmọ̀rí fídíò àwọn kan sọ pé wọn ò mọ̀ mo kàn sọ pé mo ti gbọ́ bọ̀ èmi náà wà dáhùn lóhùn pé ṣe bí mo ń pè yín bẹ́ẹ̀ ń blọ́ọ̀kì nọ́mbà mi ni bẹ́ẹ̀ ń sá mi blọ́ọ̀kì ni ní ìsìn wà ń pè mí ní ìsìn àbí kò sí wàhálà ẹ má wọrí ẹ máa pè Ọlọ́run ní fi ọkàn burúkú sí mi nínú bẹ́ẹ̀ yẹn bá fi ibi san àwọ̀ fi re san fún yín sọ̀rọ̀ mi tó ń gbà mọ́dẹ̀ rógbó ẹ̀pọ̀ pé tí wọ́n bá borí lọ́wọ́ mi ṣé Lautech kò lè sọ pé àwọn tọ́ mi jáde ṣé wọ́n kọ́ mi pa pé kí n lọ mọ́ ṣé Lautech kọ́ yẹn pé kéèyàn lọ mọ́ àwọn orí ni wọn ò fi rúyàn kọ́ wa inú ìjọ tí mọ̀dẹ̀ ń lọ náà rìdíìmù bàbá wa rìdíìmù ọ̀kọ́ wa pé ká lọ mọ́ àwọn orí bọ́n gbà bá dẹ̀ ti lẹ́bùn ká pọ̀ fún ẹ̀bùn wa lọ ni Ọlọ́run náà dẹ̀ ti sọ pé ẹ̀bùn ènìyàn ní ọ̀rọ̀ rẹ̀ ńgbà Ọlọ́run dẹ̀ fún mi lẹ́bùn ṣé wọn àmọ́ jó dànù ni Ọlọ́run sọ mí ní sèmi ní Samson tí ń jó fún àwọn ọba tí ọ̀gbà kọ́ bọ̀ Ọlọ́run sì mi dìbò àwọn èmi fẹ́ máa lo ẹ̀bùn tèmi kí n fi máa pawó ni gbogbo ẹ̀bùn l'Ọlọ́run fún mi gbogbo ẹ̀bùn ní ìfún ká sọ̀rọ̀ Ọlọ́run fún mi tó gbà gbogbo ẹ̀dẹ̀ ti dàrú bí ọ̀dẹ̀ ti dàrú ká gba sàtífíkèètì wọn ká bá ń kó owó mi ìgbà tí mo kó sàtífíkèètì mi lọ fún àwọn alákòóso Lautech pé kí wọ́n gba sàtífíkèètì wọn kí wọ́n bá ń kó owó mi kí n fi pursue dream mi alágbára lọ́lọ́run mo ní Ọlọ́run fún mi ní Ọlọ́run ló jogún ìgbàgbọ́ fún mi pé màá láàánú ayé tí mo wà yín sì lò ó kọ́ yín lò kìkì bàbá mi ó sì jẹ̀ mí kó tó kú nígbà mo kó lọ débẹ̀ fún àwọn security mo ní ká dé rí fíìsì ò lè pa mí èèyàn ni wọ́n èèyàn lèmi náà wọ́n dẹ̀ ti bírù mi lọ́mọ abiyamọ gidi dẹ̀ ni wọ́n sàn bá mi lágídí pé mi ò lè rí fíìsì kémi ọlọ́jókòó náà pé kí n wá lọ máa kọ̀wé ìwé tí máa kọ tó yẹ pé láàrin oṣù mẹ́sàn-án mo tún lè mọ̀ rí tọ́wá dìgbà ń bá tó kú tẹ́kẹ́ tó wá wúwèé jáde pé bọ̀bọ́ ìdẹ́ kọ̀wé wá ibi tó fà tí mo fi ń bá wọn fa wàhálà nù pé kí wọ́n jẹ́ kí n rí wọn láì rí wọn kí n sá kọ̀kọ́ farabalẹ̀ wọ́n dẹ̀ pé dín nígbà dín náà dẹ̀ ti dé mo dẹ̀ farabalẹ̀ pé kí n gbọ́ nǹkan tí dín wọn sọ nígbà dín náà dẹ̀ sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi tí wọ́n sọ náà ni pé wọ́n tú mi nínú pé kí n fọkàn balẹ̀ mo sì mọ̀ pé ìfọkànbalẹ̀ retí ọjọ́ pípẹ́ lélẹ́yìí problem ni wọ́n dà fún yàn mo ì tó ti wò pé nígbà kó sàtífíkèètì wọn fún wọn bọ̀ nígbà tó di pé ọ̀pọ̀lọpọ̀ ń pè mí here and there kì í ṣe pé wọ́n ti ń pè mí fúnṣẹ́ kì í ṣe pé mo ti gbaṣẹ́ kankan o bọ̀ bíi pé kankan pé a gbọ́ ọ̀rọ̀ rẹ ìyẹn fọkànbalẹ̀ a gbọ́ mo tún wá wò pé tí n bá tún sọ pé mo tún padà lọ wọ́n sọ pé mo ń kọ́ sí ní sans. Mo kàn rí lórí social media náà ni so ń gbà tá a dẹ̀ gbọ́ pé ọmọléèwé wa ni ó jẹ́ ìkànnù àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé Ládòkè so ara wa ni ìkànnù àwọn ọmọ ẹgbẹ́ wa ni so nǹkan tí mo kàn ṣe náà ni wípé mo ní láti wá nọ́mbà rẹ̀ léyìí tí mo pè lórí fóònù pé kí lóye nǹkan tó ṣẹlẹ̀ sí mo dẹ̀ rí wípé òun náà ti gbìyànjú gẹ́gẹ́ bí èèyàn láti wọ́nà àtijọ́ àti mu léyìí tó jẹ́ pé
ó difficult díẹ̀ fún un láti rí so ìyẹn ló mú tó fi gbèrò irú nǹkan bẹ́ẹ̀ kò easy láti jáde láì ríṣẹ́ pọ́pọ́ ọlọ́pọ̀ èèyàn ló wà bẹ́ẹ̀ kò ń ṣòun nìkan ó kàn jẹ́ nǹkan tí títí ẹ̀ ó gbé gba ọ̀nà àrà tó panilẹ́rìn bọ̀ a sì gbọ́dọ̀ wá nǹkan ṣe sí náà so àwa gẹ́gẹ́ bí executive association láàrin ara wa so a ti ronú lórí àwọn nǹkan tó sọ fún mi pé òun lè ṣe pé òun ní di studio òun ní di laptop òun ní di phone láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ entertainment tó fẹ́ ṣe so pẹ̀lú àwọn èmi gẹ́gẹ́ bí ààrẹ àti àwọn tó kù àti dá owó jọ lápò ara wa a rẹ̀ máa fún ní 500,000 naira láti lọ fi ra àwọn nǹkan yẹn kó bẹ̀rẹ̀ náà a dẹ̀ ń ronú bá ṣe máa bá wáṣẹ́ àti àwọn nǹkan míì tí a máa ṣe fún láìpẹ́ so láti connect ẹ̀ mọ́ entertainment industry a ti ń ṣe yẹn lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ wọ́n á pè é láti join àwọn ibi táwa náà táwọn ọmọ ẹgbẹ́ wa tún wà tá a mọ̀yàn sí bọ̀ gẹ́gẹ́ bí executive n ta lè ṣe ò ní pé ká yọ owó lápò ara wa kò ń ṣe nínú àpò ẹgbẹ́ o ṣùgbọ́n nínú àpò ara wa a dẹ̀ ti dá owó yẹn jọ lẹ́nu àná a dẹ̀ ti rí 500,000 lẹ́yìn tá a máa kó fún kó lọ fi bẹ̀rẹ̀ life. orí mi máa jẹ́ ṣoògùn owó ṣùgbọ́n mo ní ìdí owó ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ ṣoògùn owó yé mo fẹ́ lówó orí mi máa jẹ́ ṣoògùn owó yéyéyé mo ní ìdí owó ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ ṣoògùn owó. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.